YINKA TNT àgbàlagbà ni ṣé mọ̀ kan tí mo fi di speaker lénìí. ẹ̀yin tèmi ẹ kú déédéé wòyí ẹ mà kú àsìkò yìí tó ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ̀yin èèyàn nínú fídíò tí ẹ̀ ń wò lónìí ilẹ̀ ó ti máa gbọ́ bí LIZZY ANJORIN ṣe sọ nǹkan tí YINKA TNT tí ó ṣe fún òun ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ẹ mọ̀ àǹtí YINKA ẹ mọ̀ nǹkan tí mo kórìíra jù nínú ìwà ẹ̀dá pàápàá jùlọ àwọn Yorùbá kọ̀ọ̀kan kò kí ń ṣe gbogbo Yorùbá. àǹtí YINKA ìgbà tí n bá fi yín kà fún yín ni kẹ́ fi sún fún mi torí ìgbà tẹ́yin bá fi yín kà fún mi èmi máa fi sún fún yín. àǹtí YINKA prógráàmù tẹ́ ń ṣe lórí bíbá yìí bó ṣe jẹ́ pé prógráàmù yẹn wọ̀ sí tó ǹjẹ́ ẹ rí kí n dìde lọ́jọ́ kan kí ní prógráàmù yẹn ò dáa. àǹtí YINKA ṣé torí Ọlọ́run lẹ ṣe ń ṣe prógráàmù Oko àtòbò àbí nítorí àtijẹ àti mu torí pé ẹjọ́ ọmọ ṣiṣẹ́ ẹ̀yin náà ò sèǹtì wájú Ọlọ́run. gbogbo yín tẹ́dẹ̀ máa ń ṣe ìwà tẹ́ máa ń wù yìí ẹ lè gba ohun tẹ́ máa fi ń lọ ọmọ làkejì. kò yé yín nǹkan tí mi sọ mi ò béèrè jù lórí cyberspace yìí live and let live. lo cyberspace yẹ fún nǹkan tó ń wọ̀n ẹ́ mi ní dá sí jẹ́ kí n lo cyberspace mi fún nǹkan tó ń wọ̀n mi má dá sí ọ̀rọ̀ tèmi. ibi tí clashes ti ń wà lórí cyberspace ni wípé àwọn tí ọwọ́ wọn ò mọ́ àwọn apanilẹ́kúnjayé wọ́n fẹ́ máa wá yọ kòkòrò lójú ẹni tó ń ṣiṣẹ́ takuntakun ibi tá ti ní clash lórí cyberspace nìyẹn. nígbà téèyàn kan ò bá níṣẹ́ tó ń bà tèèyàn jẹ́ tí mi ò dá sọ́rọ̀ ẹ̀ èmi tí mo níṣẹ́ tí mi ò bà tèèyàn jẹ́ tó fẹ́ wá máa bà tèmi jẹ́ ṣé kí n dákẹ́ ni. ìwà tẹ́ ń wù ìwà tí ò dáa ni. ẹ sọ pé ẹ̀ṣẹ̀ mi láìmọye ìgbà mo kàn gbà fọ́lọ́run ni torí ẹni tí mo nífẹ̀ẹ́ ni yín mi ò dẹ̀ kí n bá àyàn jà ẹ̀ẹ́dẹ̀ àtàkì mi physically so kò síbẹ̀ ṣe lè ṣẹ̀mí tó màmá forgive yín ni. ẹ ti ṣẹ̀mí lẹ́ṣẹ̀ má lè gbàgbé níbi tí ò yẹ kí n dáríjì yín táyé máa fi tán but ẹlẹ́ran ara ní gbogbo wa mo dẹ̀ rí remorsefulness yẹn lára yín so I have to forgive you tí mi ò bá forgive yín ṣé mi lọ́lọ́run ṣé mi ni mo dá yín tó bá jẹ́ lọ́jọ́ orí bó ṣe nǹkan kékeré ẹ̀ fi jù mí lọ. gbogbo ohun tẹ́yìn wá gbé ṣe lórí cyberspace nǹkan tó jẹ́ pé tí n bá tọwọ́ bọ̀ ó máa wọ́ sí ni kó dẹ̀ nílé ṣe ṣó mọ́. àǹtí YINKA ohun tẹ́ ṣe ń jẹ lọ ni wípé Yorùbá ò fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ òun ló wá mú ìran Yorùbá tí wọ́n parapọ̀ tí wọ́n jọ ń bi ọmọ ológo wọn wó lulẹ̀. ìran Yorùbá parapọ̀ mú àwọn ẹni bí wọ́n wá mú àwọn ọmọ ológo wọn wọ́n tì lulẹ̀ nítorí pé àwọn ọmọ ológo bísì àwọn ọmọ ológo ń ṣiṣẹ́ àwọn ọmọ ológo ò ráyè. àǹtí YINKA you can never be for me you can never be for anybody but you can stay on your lane. If there is crisis, you stay on your lane. The moment I perceive you as an enemy, I will strike you. Gbogbo wa ni ìṣòwò Ògún, tẹ́já bá sọ lójú amọye tó tó. Kéèyàn kan gbé ọmọ yín jáde kó mú ṣépè fún. Kéèyàn kan print photo ọmọ yín kó ṣépè fún. Kéèyàn kan pe àwọn ọmọ yín lábìrùn. Kí n wá jáde ní 2012, kí n wá máa ní kí ló tó ṣe ṣépè fọ́mọ ẹni yẹn. Does it make sense? ṣẹ́yìn lè gbarú ẹ̀ tí ò bá sí monetization kí ló sun yín débi rádaràda rádaràda lẹ́ ń ṣe. àǹtí YINKA kí ló mú yín ọmọ òkókó tí ó ṣẹ̀yìn ẹlẹ́yìn ò kí ń ṣe godmother ọba ṣe tán má kù kí ló sun yín dé gbogbo játijàti yẹn. you don't know when to stop, you don't know when the case is sensitive, you don't know.
ẹ ń pariwo Ìjẹ̀ṣà lẹ́ni gbogbo Yorùbá ló team up ló rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kò kí ń ṣe Àdótòṣì Gistlover nìkan ṣoṣo gbogbo ìran Yorùbá káfàtà ló team up ló pa Mohbad tí Yorùbá kan bá jáde tó bá ní àwọn olówó nu kú Mohbad báwo lẹ ṣe treat bàbá Mohbad nígbà tí Mohbad kú tán èmi mọ ìran Yorùbá mo ṣe rí that is why èmi ò gbẹ́kẹ̀lé yàtọ̀ sí àwọn ẹ̀ṣà tí mo ṣà lẹ́bí lára irú mama de bí pé zi mama irú àwọn ẹ̀ṣà mo dẹ̀ rí pé okay àwọn èèyàn mi yìí àwọn èèyàn mi lélẹ̀ oh I don't trust Yoruba people I'm saying this kò kí n ṣe gbogbo Yorùbá my best friend is a guy ó wà lórí cyberspace bí my best friend is my uncle is my brother is a man in fact is my everything is my special advisor is my defender lẹ́yìn ọkọ mi ẹni yẹn ló kù is a typical Yoruba man and I'm super proud of him because irú man yẹn o lè rí kó wọ́pọ̀ tó bá ṣa ọkùnrin Yorùbá 100 jọ o lè rẹyọ kan bí man yẹn you don't understand I don't listen because Yoruba are people tó jẹ́ pé àwọn náà máa pààyàn àwọn náà máa sunkún pé èèyàn kú àti Yinka TNT dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ yín nígbà tẹ́sàbọ̀dù gbé yín síta pẹ̀lú MC Olúọmọ kí wá jáde síta kí wá ní gbogbo èyí tẹ́ ló ń ṣòṣì lóṣòdì kò dáná káwọn ìyàwó ilé kò dá àti Yinka exactly what tẹ́ wù nìyẹn and you want to pray and you want to play innocent you are not innocent ẹni tó bá ti àbẹ́ ti kílà ní gbogbo wọn àti Yinka tó bá jẹ́ wípé mọ̀ pé ẹni ya ẹni bí ni tẹ́ bá ti sọ pé èmi ò lè máa gbé kò sẹ́ni tó bẹ̀yìn pé kẹ́ wá gbèjà mo máa play video ìtàn but tó ń bí mi nínú lórí cyberspace yìí ẹ jẹ́ ká mọ̀ wípé mo wà fóníwà ló ń jọ̀rẹ́ àti Yinka ọ̀rọ̀ kó àtòbò tẹ́ ń sọ ọ̀rọ̀ tó yẹ kán sanction yín ni ọ̀rọ̀ tó jẹ́ wípé tó bá kọ lẹ́tà sí àwọn rightful office ó máa yọ́lẹ̀ fún yín because you are not adding value to the society. You are actually destroying the society. But kò kàn mí. Ọmọ rẹ̀ ni mí, ilé rẹ̀ láti tọ́ mi, èèyàn rẹ̀ ló bí mi. I was born and raised by alpha mother that taught me how to mind my business. Get me, sister. Sherry, tó máa sọ wípé àwọn platform tó yẹ kí government cancel platform yín àti Yinka. Platform Gistlover. You don't understand? Àti platform àwọn Ẹsábọ̀dù àwọn Àdótòṣì platform tó jẹ́ wípé bá ṣe ń go through crisis ní society platform tó hard di orí burúkú bá ní tó bá sọ̀rọ̀ lẹ́ni wípé ìran Yorùbá ò lè ṣe DNA kí ni contribution program yẹn àti Yinka but kò kàn mí àti Yinka is none of my business that is your life that is your personal life I was raised by a good mother tẹ́ bá wò mí dáadáa mo jẹ́ dákan tó pé mo máa ń lọ nílọ mi bá para yín bá nara yín pa ó bá gbé program wá ó bá dora yín but don't come for me if you come for me tó bá tún di mi máa tún di ẹ ọjọ́ tán ti ń pariwo wọ́n ti tilé LIZZY pa wọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀ pa wọ́n ti tipá gbá mi ò sọ̀rọ̀ àbí mo sọ̀rọ̀. tó ẹ̀yin èèyàn ẹ ṣáà ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ gbogbo àlàyé èyí tí Lizzy Anjorin ṣe ẹ ti gbọ́ nǹkan tí Yinka TNT tí ó ṣe fún Lizzy Anjorin tí ó fi ń bínú ẹ̀yin èèyàn kí ni ohun tí ẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yinka TNT pẹ̀lú Lizzy Anjorin ṣé ẹ̀yin rò wípé nǹkan tí Yinka TNT ṣe bí ó ṣe celebrate ọmọ Ìyábọ̀ Òjó ǹjẹ́ ẹ̀yin lérò wípé ó dáa ẹ̀yin èèyàn ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Meanwhile, àwọn náà ti jáwọ́ ilé tó gbé wọn lọ kóòtù. Ẹ dúró, you see, I didn't ask for too much. I think no.